mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé o. Ojú òní tiwa, àánú á bá wa gbé, àní wà bákan náà láṣẹ Elédùmarè. Mo ṣe ìbà àdániwáyé. Mo ṣe ìbà àdániwáyé, ọba tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. Mo ṣe kábíyèsí f'Olódùmarè, ọba àrí ìrú àlà, ọba àwòṣeun, ọba tó mọ̀ mí, ọba tó dá mi sí, ọba tó kà mí yẹ lọ́jọ́ èní. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo ṣe ìbà Ajúnilọ, mo ṣe ìbà orí adé, mo ṣe ìbà gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ṣẹ̀dá Fákínsọ́lá sáyé. A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mi ọ̀dẹ̀ òdùn bí àníró ń gbé sọnù bí òṣìṣẹ́ bí ọmọ. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ according to the time. Àánú á bá wa gbé. Mo ti dé Aláṣàbí, mo ti dé. Wá wò èrò, wá wò làṣà ń ké. Mo dé kólókó máa lè rókò, mo dé kọ́lọ́nà máa lè yẹ̀nà o. Ìrètí mo ní ò gbọ́dọ̀ rangi lóko, àṣìṣì kan ò gbọ́dọ̀ rangi àjà o. Wọ́n ní wọ́n fẹ́ polúgbọ́n, kàn lè ṣe bólúgbọ́n ṣe ń ṣe, wọ́n lè polúgbọ́n, wọ́n lè ṣe bólúgbọ́n ṣe ń ṣe. Wọ́n ní wọ́n fẹ́ parẹ́sà, kàn lè ṣe bárẹ́sà ṣe ń ṣe. Fákínsọ́lá Aláṣàbí o, wọ́n lè parẹ́sà, wọ́n lè ṣe bárẹ́sà ṣe ń ṣe. Wọ́n ní wọ́n fẹ́ pọ̀rọ̀gùn ilé ìlà, ọkàn lè máa ṣe pọ̀rọ̀gùn ilé ìlà ṣe ń ṣe. Wọ́n lè pọ̀rọ̀gùn ilé ìlà, wọ́n lè ṣe pọ̀rọ̀gùn ilé ìlà ṣe ń ṣe. Wọ́n ní wọ́n fẹ́ ṣe bíi tiwa, wọn mọ̀ pé iṣẹ́ Elédùmarè kò ṣeé tú. Mo ti dé Aláṣàbí, mo ti dé. Ọmọdé là ní mo ti dé, Aláṣàbí mo ti dé. Wá wò èrò, wá wò làṣà ń ké. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi. Ògúnwándé, Dọlápọ̀ ẹ káàbọ̀ sórí ètò. Fúnkẹ́ Ọpẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo yín. Kẹ́misọ́lá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi share program kó wọ gbogbo gúrùpù káàkiri. Kẹ́ẹ̀dẹ̀ bá mi táàgì àwọn ọmọ ọkọ Yorùbá pátápátá. Yálà láti ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí. Ẹ bá mi táàgì gbogbo wọn. Ẹ jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ mi. Kájọ fi ọ̀rọ̀ ká fi jomitoro ọ̀rọ̀ lẹ́nu. Kí n tó wọnú ètò lọ, ẹ jẹ́ ká play orin ìbílẹ̀ wa. Bàbá dúdú ni bàbá wa o, aṣọ funfun wà lára wa o. Ìrọ̀kẹ́ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn sóhun ní ọmọ o. Ọ̀tá ò fẹ́ kárẹ̀rù ká sọ torí Jésù ò lè dé mọ́. Ìfàgbáyé ẹrù bàbá sọ ìdá mẹ́wàá ò lè gbé mọ́. Ìfàgbáyé o. Ìṣẹ̀ṣe gbáyé lọ. Ọ̀gbẹ̀rì ṣe bí ó mọ̀ pé. Ìṣẹ̀ṣe gbáyé lọ. Wọ́n gbógun bó tẹ̀. Ìṣẹ̀ṣe gbáyé lọ. Àti ṣẹ́gun sẹ́tẹ̀ yìí. Ìṣẹ̀ṣe gbáyé lọ. Ifá ló tẹ̀lé Adó, Ifá ló tẹ̀lú Òṣogbo, Ifá ló tẹ̀lú Ìrẹ̀lẹ̀, Ifá ló tẹ̀lú Ìwó, Ìlọrin pẹ̀lú Ìbàdàn títí lóde ìlú Bẹ́ndẹ̀. Ifá ló tẹ̀lé Ifẹ̀ táyé fi gùn ó gẹ́gẹ́. Mo ṣe ìbà Olódùmarè, ọba tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. Mo ṣe máa ń sọ wípé Ifá orí mi rè o, Ọ̀rúnmìlà bàbá àgbọ̀n mi rè gun o, àtórí ẹni tí ó sunwọ̀n ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè o, ọba tó mọ̀ mí, ọba tó mọ̀ mí o, tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́ òkun fọba tó dá mi. Mo kí gbogbo wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì àwọn èèyàn kí wọ́n wọlé. Ká ti ẹ̀ ṣàsọyé lẹ́nìí. Kí ni ohun tó bà Yorùbá nation jẹ́? Àwọn wo ló da Yorùbá nation rú?
kí ló fà kùn sínú láàrin wa nírìn àjò Yorùbá nation kí ló fà mo gbọ́ yìí ó sọ yìí kí ló fà nírìn àjò Yorùbá nation kí ló ń jẹ́ ká máa fura síra wa nínú ìrìn àjò Yorùbá nation kí ló dé tí a fi gbára wa gbọ́ mọ́ nínú ìrìn àjò Yorùbá nation kí ló dé tí a fi ẹ̀mí tí a fẹ̀mí tẹ̀léra wa mọ́ nírìn àjò Yorùbá nation kí ló dí ìfẹ́ kù ní ara wa nírìn àjò Yorùbá nation kí ló fa pé bí èmi tàpólò èmi ti Paul nírìn àjò Yorùbá nation tí a fẹ̀mí tẹ̀léra wa mọ́ nírìn àjò Yorùbá nation. Kí ni nǹkan tó fà á tá a dá tó ara wa mì mọ́ nírìn àjò Yorùbá nation pàápàá jùlọ kí ló darí Yorùbá nation rú àwọn wo ló dàrú àwọn wo ni wọ́n ti gígùn àwọn wo gangan ni wọ́n ti gígùn fún wa àwọn wo ni màdàrú àwọn wo ni alọ́kọ́lọ́ ń kígbe àárín wa àwọn wo ni wọ̀nbìyà wọ̀nbílíkì àwọn wo ló lè àwọn wo ló ṣe pé wọ́n wá fi Yorùbá nation pawó àwọn wo ló ṣe wípé ihun tí wọn ò lè ṣe wọ́n sọ fáwọn èèyàn tí wọ́n ń gbowó lọ́wọ́ àwọn diaspora àwọn wo gangan lẹni tá à ń sọ àwọn wo lẹni náà àwọn wo lọ̀dájú àwọn wo ni káládájú má rẹ́rìn hùwà àkà àwọn wo lọ̀dájú abíamọ tí wọ́n kẹ̀yìn ara wa síra wa àwọn wo ni wọn ò fẹ́ kí Yorùbá nation kó bọ́ lóko ẹrú àwọn wo ni wọn ò fẹ́ ká tètè délẹ̀ lérí àwọn wo ni wọ́n ń ba ibùjókòó Yorùbá nation jẹ́ àwọn wo náà jẹ́ alátakò fáwọn adarí wa àwọn wo gangan ni wọ́n ń fẹ́ kíran Yorùbá kú sóko ẹrú. mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò a ò ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ àánú á bá wa gbé a ní rìnrìn àjò alọ́ọ̀dì ojú òní tì wá ire gbogbo a máa jẹ́ títí wa nítorí pé tí tọ̀tútòsì lẹ́yẹlé fi ń kórè ti ẹ̀wọ̀ ìlú wọ́n dẹ̀ sọ pé dúdú là ń bálé olóyin ọ̀rọ̀ wa dùn orílẹ̀-èdè Yorùbá máa dúró ó sì ń dàbí ọmọ tó wò ní bó pẹ́ bóyá ọmọ tó wò á pé bàbá kò sí ìrìn àjò tá èèyàn máa rìn láyé tó bá ti ṣe pé à ń pèpè fún òmìnira ìrìn àjò òmìnira kò kéré rárá ìrìn àjò òmìnira kò súnmọ́ rárá ìrìn àjò òmìnira ìrìn àjò tó kẹnú ni ìrìn àjò òmìnira kì í ṣèrìn téèyàn ń rìn láàrin ọdún mélòó kan tá a ti máa sọ pé ó ti yẹ ká ti gbà náà àwọn adarí wa ló ṣe dis náà ṣe das ìrìn àjò òmìnira ìrìn àjò tó lọ fáà ni ìrìn àjò tó ṣe pé a máa fi pẹ̀lẹ́kùtù la máa fi tò nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní pẹ̀lẹ́ la fi ń pa àmúkùrù tó bà lé kinní kan nítorí pé ọmọ aládé ni wá a gbọ́dọ̀ látàn ìrìn àjò Yorùbá nation kì í ṣe ìrìn àjò gìrìgìrì àwọn wo náà wá dàrú àwọn wo ni wọ́n bà á jẹ́ mọ́ wa lọ́wọ́ Yorùbá bọ̀ wọ́n ní pánsá òfura pánsá jáde òfura àjájì onílé tí òfura olè ló máa kó Yorùbá finúwénú báwọn bàbá wa ṣe finúwénú lánàá tí wọ́n jẹ́wọ́ níṣẹ́ la finúwénú nírìn àjò Yorùbá nation a kó àwọn ọmọ ẹrú pọ̀ mọ́ ọmọ aládé a kó àwọn ọmọ àgùntàn a kó wọn pọ̀ mọ́ ọmọ aládé ìrìn àjò Yorùbá nation ju àwọn sódò ó wá gbé oríṣiríṣi ẹja àwọn ọ̀bọ̀kún wà ń bẹ àwọn ṣáàkì wà ń bẹ edé alákàn ó kó oríṣiríṣi ẹja nínú àwọn ṣàkùṣàkù ẹja tó wá kó àwọn nígi wọ́rọ́kọ́ tó ń dáná rú nírìn àjò Yorùbá nation àwọn nígi wọ́rọ́kọ́ tó ń dáná rú nírìn àjò Yorùbá nation àwọn ni wọn ò jẹ́ ká lọ bọ̀rọ̀ wọn ò jẹ́ káwọn tó fẹ́ ṣe kó ṣe mo kí gbogbo wa káàkiri nínú group Yorùbá nation o àkọ́kọ́ náà mo kí wa nínú world media yẹn àpapọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ fún orílẹ̀-èdè Yorùbá nation àti gbogbo ohun tó ń lọ nírìn àjò Yorùbá káàkiri ní Nàìjíríà ni home and abroad gbogbo ohun tá a bá ti rí tẹ́ ẹ bá ti lọ wò lórí YouTube world media
kò sáni àní ń bẹ̀ fún àtìlẹ́ máa bá ń bẹ̀. Mo kí gbogbo ẹ̀yin alákòóso tẹ́ ẹ di world media mú ẹ ní ṣubú ẹ ní fẹ́ ṣubú wọn ò ní ṣubú dàálù yín o òkè òkè lẹ mú ń ru sí òkè òkè lẹ máa lọ gbogbo bí wọ́n ṣe bú yín tí wọ́n dọ̀tí yín ẹ sì dúró náà láṣẹ Elédùmarè àrọmọdọ́mọ yín ò ní ṣẹrú. Èmi náà wà ní world media o ṣé ẹ mọ̀ pé kó tó lè di pé èébú máa kan ọmọ ẹ̀yìn àwọn adarí ni wọ́n kọ́kọ́ máa face àwọn adarí ni wọ́n kọ́ máa ṣe kí ni wọ́n á kọ́kọ́ fara gba àwọn náà máa kọ́kọ́ jẹ wòtòwòtò ṣe understand. Yorùbá nation olúwa o mo wá kí gbogbo group tó kù káàkiri látòrí Ìfẹ́lódùn Yorùbá defense group akíkanjú ìdásílẹ̀ Yorùbá ìtẹ̀síwájú Yorùbá gbogbo yín pátápátá gbogbo group tó ń ṣe pẹ̀lú ti Yorùbá gbogbo yín ni mo kí nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ojú òní tì wá. Àkọ́kọ́ náà kí n tó wọnú ọ̀rọ̀ public announcement gbogbo èyí tí ẹ bá darapọ̀ mọ́ mi bóyá mo ṣe program Yorùbá Nation tàbí mo tún ṣe èyí tó tún jẹ́ tìran mi náà. Àkọ́kọ́ náà àwọn kan wà ní silent watching mo kí yín ṣé ẹ wá rí èyí tí ẹ bá fẹ́ máa nínú àwọn gúrùpù míì tó ṣe pé ẹ dá kalẹ̀ tó ṣe pé ẹ kàn fi ṣe camouflage fún ìran Yorùbá tí ẹ bá ń sọ̀rọ̀ gbogbo èèyàn ṣé ẹ rí ọ̀rọ̀ Fákànṣọ́lá tẹ́ ẹ bá ń dọ̀rọ̀ mi kalẹ̀ ó máa fún yín lẹ́díìkì ni most especially Muslim group tẹ́ ẹ dá kalẹ̀ yẹn èmi ò ní kẹ́ ẹ má wọ́ọ̀ṣì mi bọ̀ ohun tọ́pọlọ yín bá gbé ibi tẹ́ ẹ bá ti wò ó mọ́ ẹ lè left ṣe understand kò jù bẹ́ẹ̀ lọ ẹ lè bú mi o nítorí pé kí ni gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń bú mi ẹ rí pé mo fi ń tóbi sí ni so èmi ti já ojú mi ti làlákà èmi ti ṣiṣẹ́ bíbẹ̀ yẹn ṣe rí ni ẹbẹ̀ kọ́ ni mò ń lọ nínú. Àwọn ọmọ aládé mo pe gbogbo wa mo pe lógúnlógún mo pe lọ́gbọ̀nlọ́gbọ̀n mo pe oyún inú mo pe àṣẹ ẹ̀dí mo pe ẹ̀yin bàbá mi mo pe ẹ̀yin ìyá mi mo pe ẹ̀yin tẹ́ ẹ gbé òpó Yorùbá Nation dání mo pe yín mo pe bàbá mi Bánjí Akíntóyè mo pe olóyè Sunday Ìgbòho Òṣèkún ọkọ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú ẹkùn tagiri gbére ẹ̀ níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ògùn adúláwọ̀ mo pe ẹ̀yin bàbá ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ yìí tẹ́ ẹ̀ ń gbowó sílẹ̀ nígbà tí Yorùbá Nation yìí ti gan mo pe gbogbo yín kẹ́ bá mi fetí gbéyàwó ọ̀rọ̀ ẹ má wo pé kí ló tún kù nú Yorùbá Nation kí náà tún fẹ́ sọ àtúnṣe là ń wá Yorùbá bọ̀ wọ́n ní tọmọdé bá ṣubú àwo wájú bàbá bá ṣubú ó gbọ́dọ̀ wo ẹ̀yìn wò pé kí ló gbé òun ṣubú ibi téèyàn ti kọsẹ̀ lákọ̀ọ́kọ́ kò tún ní kọsẹ̀ lẹ́ẹ̀kejì téèyàn bá ṣe mistake lákọ̀ọ́kọ́ wọn anọ́mọdé ló ṣe ibi tó ti ṣe mistake ó yẹ kó lọ túbẹ̀ ṣe tó bá tún wá ṣe lẹ́lẹ́ẹ̀kejì kò yẹ kí kẹta wáyé. Gbogbo ẹ̀yin bàbá tínú ń bí ẹ̀yin màmá tínú ń bí ẹ̀jẹ̀ bùrẹ́ awo olùgbẹ̀bẹ̀ ẹ̀yin tó ṣe wípé ẹ̀ ń wò ó pé ohun tó yẹ kẹ́ ẹ bá pàdé nírìn àjò Yorùbá Nation kó lẹ bá pàdé ẹ màmá bínú sọ́mọ Adéyẹmọ ẹ màmá bínú sí bàbá Bánjí Akíntóyè àwọn pípù ìwọ̀n máa ń ṣe màláìka woman be like you mà ni wọ́n ẹ̀jẹ̀ ló máa ń flow wọ́n máa fẹ́ràn ìran wọn mà ni wọ́n máa ṣe dúró ó wá ń dùn mí pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ adarí la máa kọ́kọ́ dojúkọ àní wo àwọn sàkún igi wọ́rọ́kọ́ tó ń dáná rú àní wo àwọn tí ebi lè ń dé sírìn àjò Yorùbá Nation àní wo àwọn tí wọ́n sọ wípé àníṣe àní fẹ́ kí wọ́n lọ sẹ́ ẹ jẹ́ káwa náà lọ darapọ̀ mọ́ àwọn tí wọ́n program sáàrin wa àní ronú jinlẹ̀ ihun tó ń ta wá lára ẹni kan la máa focus lé lórí. Ìgbà tí Yorùbá Nation bẹ̀rẹ̀ lánàá ní 2020 lèmi mọ̀ àwọn kan ti lè máa bá bọ̀ kan tó bírú àwa yìí àwọn kan ti lè máa bá bọ̀ kọ́nà ti jì àmọ́ ṣàgbà tó máa Adéyẹmọ bọ́ta òun lèmi bọ́sta nínú mi dùn ayọ̀ mi kún ìdùnnú ṣubú lu ayọ̀ mi nítorí pé mo wò pé ṣé pé ẹnìkan lè dìde fúnran wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ pé àdá ìjáde tá a jáde náà oríṣiríṣi àdojúkọ la dojúkọ àkọ́kọ́ náà wọ́n sọ fún Fákànṣọ́lá wọn níbi ló pa ló fi wá ìyẹn ò tiẹ̀ kò jẹ́ tuntun bí lè san bí ò san ọwọ́ wọn bí lè san bí ò san ọwọ́ wọn
bílé san bí ó san ẹwọ́ mọ́ o bílé san bí ó san ẹwọ́ mọ́ o ìfàkànyìn sọ́lá aláṣà bí o ẹ̀wò yá yín ìfàkànyìn sọ́lá aláṣà bí o ẹ̀wò ẹ̀gbọ́n yín ìfàkànyìn sọ́lá aláṣà bí o ẹ̀wò àbúrò yín ìfàkànyìn sọ́lá aláṣà bí o ẹ̀wò ọmọ yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ mi ẹ bá mi pín ètò yìí kó wà nínú groups káàkiri ẹ jọ̀ọ́ nítorí kò sí ibi mélòó tí mo lè ṣí ẹ dè ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ojú òní ti wà. àwọn ọmọ ọkọ Yorùbá mo pe gbogbo wa pé ká bọ́ síbí ká fetí gbéyàwó ọ̀rọ̀ níbo gangan là ń lọ níbo la dé dúró níbo la ti ń bọ̀ níbo gangan la ti ń bọ̀ kí ni ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn fún èmi àti yín kí ni ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn fún gbogbo wa lápapọ̀ lórí ìrìn àjò Yorùbá Nation ṣé ọ̀rọ̀ wọn ni wọ́n pé làwa gbọ́ ni àbí ohun tá a fojú rí ṣé ọ̀rọ̀ pé olóyè Sunday Igboho ó ṣe báyìí ó ṣe léyìí bàbá Bánjí Akíntóyè wọ́n kó wa lọ sólóṣèlú bàbá olóyè Sunday Igboho ó ti negotiate pẹ̀lú ìjọba bíbélì ní wá ohun gbogbo dájú kó o dẹ̀ dì í tó ń jẹ́ òdodo mú ṣé rí bí èmi ṣe wà yìí àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí Olódùmarè ò jẹ́ kí n máa gbọ́ wọn ní wọn pé ọba tó ní mí dá mi pé débi pé ibi tí mo bá ń lọ mi mo máa ń wò tí nǹkan ọ̀kọ̀sẹ́ bá máa wá wáyé ọba tó ní mí wá fún mi ní wisdom láti fi òye gbé pé ohun tó ń ṣẹlẹ̀ kò yẹ kó lè ṣẹlẹ̀ kò yẹ kí nǹkan yìí máa rí báyìí kí ni ohun tó dé ta láṣẹ ta ló ń dà wá rú ta ló ń bà wá jẹ́ ta ni ò fẹ́ ká bọ́ lóko ẹrú ta ni ó ń fẹ́ ká rìnrìn àjò ká má dé ta lẹni tó ń sọ pé ìran wa jẹ òun lówó tí wọ́n fẹ́ yọ lára àwọn ọmọ kí ni ìran baba ńlá kú Yorùbá rà lọ́wọ́ ẹ̀yin ọ̀tá alé ọ̀tá òde amọ́niṣe ni àfàìmọ́niṣe ni aṣenibánidárò tẹ́ ẹ wá sọ pé ẹ̀rẹ́ san gbà lọ́wọ́ baba ńlá wa ọwọ́ àrọmọdọ́mọ tiwalẹ̀ ti fẹ́ gbà kí la ní kó ṣe ni tí ò ṣe ni kí ni wọ́n fi rán Yorùbá sí ẹ̀yin ìran tó kù tẹ́ ẹ fi ń dà wá láàmú tẹ́ ẹ fi ń ni wá lára tẹ́ ẹ fi ń sọ pé àníṣẹ́ àní kò lára Nàìjíríà kí ni àwọn bàbá wa ṣe fún yín lánàá kí ni wọ́n fi rán àwọn bàbá wa sí yín tí wọ́n fi jíṣẹ́ tó jẹ́ owó àwọn ọmọ lẹ ti fẹ́ gbà tẹ́ ẹ bá sọ fún wa tó bá wà ní kápá wa a máa fún yín orílẹ̀-èdè Nàìjíríà yìí nìkan kọ́ lè nìkan máa sọ pé òun kọ́kọ́ fẹ́ ya lọ àwa kọ́ làkọ́kọ́ àwa kọ́ ní àárín àwa dẹ̀kọ́ nígbẹ̀yìn kí ni ohun tó wá dé tó ṣe pé ẹ̀yin èèyàn kan ẹ sá pamọ́ ẹ wá ní wá lára ẹ ń domi àlàáfíà àrin àjò Yorùbá Nation láàmú ìgbà tá a bẹ̀rẹ̀ ní 2020 a fi ìfẹ́ bẹ̀rẹ̀ a fi ìdùnnú bẹ̀rẹ̀ a fi àánú bẹ̀rẹ̀ a fi ipò ṣìṣìn inú gbogbo wa ń dùn pé a máa bọ́ lóko ẹrú inú wa ń dùn bàbá Bánjí Akíntóyè leader Yorùbá Nation olóyè Sunday Igboho aṣíwájú jagunjagun fún wa aṣíwájú ìrìn àjò yìí tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó dìde sí ìrìn àjò Yorùbá Nation kí ló wá dé tẹ̀sùrú pàdídà tó ń lajá kí la ní kó ṣe ni tí ò ṣe ni níbo là ń lọ tá a bọ́kọ̀ níbo là ń lọ tá a bọ́kọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ti pa níbo níbi tá a ń lọ tá a bọ́kọ̀ àkọ́kọ́ náà mo kí gbogbo ẹni tínú bá ń bí o ẹ fọwọ́ wọnú ẹ̀jẹ̀ ìbúrẹ́ awolùgbẹ́bẹ̀ ṣé a rí látọdún tí Ifákànyìnsọ́lá tó ti tẹ̀lé ọmọ Adéyẹmọ mo sì dúró síbẹ̀ ni mo nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ with passion mo nífẹ̀ẹ́ natural àti akíkanjú tó jẹ́ ṣé ẹ mọ̀ pé olófo ló máa ń bínú ológo tí ẹ bá rí akíkanjú èèyàn tó bá bọ́ síta àkọ́kọ́ náà mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bínú ẹ lọ ní lọ́kàn pé ọmọ Adéyẹmọ kì í ṣe màláíkà o èèyàn lọmọ Adéyẹmọ ẹ̀jẹ̀ ló ń flow lára ẹ̀ ọba tó ní wákàn ṣe òun ní ẹni orí ṣàdá àkàndé èèyàn ní ẹni orí ṣàdá ní
ó yàtọ̀ sí wa ìlú mọ̀ọ́ká ni ẹni tó lódùmarè fún lọ́lá tó dá lọ́rọ̀ tó ṣe ní ẹni tó ti hàn Yorùbá nation kan ló gbọ́mọ Adéyẹmọ hàn ìgbà tó wá dìde pé òun fẹ́ gbé wa kúrò lóko ẹrú ọmọ Adéyẹmọ tíráyà lọmọ Adéyẹmọ ṣe ọmọ Adéyẹmọ dálábàá ni Olódùmarè dẹ̀ sọ́dọ̀ dìndìnmọ́ lọ́wọ́ kí ló wá dé tá à ń wo ọmọ Adéyẹmọ gẹ́gẹ́ bíi pé òun ni Olódùmarè tó dá wa ìhun tá a ti sọ pé a fẹ́ kó ṣe yẹn o adẹ̀tí rò ó pé dandan ni kó ṣe he must to do by fire by force àwa ronú pé ọba tó ní wá ló ń tètò ìgbà tá a bẹ̀rẹ̀ lánàá tí crowd ń lọ lọ́tún lọ́sì inú ọmọ Adéyẹmọ dùn ó rí wípé ó gbójú wẹ̀yìn ó rí èrò lẹ́yìn ẹ̀ àmọ́ sọ́mọ Adéyẹmọ ò wá ṣàkíyèsí pé ṣé èèyàn wà láàrin èrò tó wà lẹ́yìn òun most of àwọn tí wọ́n tẹ̀lé ọmọ Adéyẹmọ lánàá èrò ló pọ̀ èèyàn tó wà nú wọn àwa la dúró ńgbà tí gbogbo wọn ya lọ ìgbà tí gbogbo òṣà dìde lánàá inú gbogbo wa ló ń dùn à ń hèlì ẹ̀ ẹ̀yin paramọ́lẹ̀ ẹ wà láàrin wa ẹ̀yin kẹ́nimánì ẹ wà láàrin wa ẹ̀yin tí wọ́n rán wá pé ẹ lọ dà wọ́n rú ẹ darapọ̀ mọ́ wa ẹ̀yin tí wọ́n rán wá pé lọ sọ fún wọn lọ change orúkọ ẹ lọ sí bank lọ ṣe anti David lọ change orúkọ ẹ sórúkọ Yorùbá ìwọ tó ṣe pé ò kì í ṣèràn wa wọ́n dẹ̀ fún ẹ ní wọ́n fún ẹ ní ìgboyà débi pé ìwọ náà dẹ̀ dúró lórí ẹ̀ pé sẹ́ mo ṣetán láti ṣiṣẹ́ yìí wọ́n náà ìmọ̀ṣẹ́ ẹ̀kọ́ ọmọ orogun ló ń jẹ́ kó tomi korí bọ omi gbígbóná mo rántí ìyá mi kan àwọn ìyá mi kan wà nínú mayor Muslim Association of Yorùbá Nation kò sí nǹkan táwọn ìyá yìí lè ṣe sí mi tó máa dùn mí láyé nítorí pé àwọn ìyá yìí fẹ́ ọmọ Adéyẹmọ débi ìgbà tí wọ́n mú ọmọ Adéyẹmọ àwọn ìyá yìí síìkì ìgbéni lọ́tún lọ́sì àwọn ìyá yìí wọ́n fi proof pé àwọn nífẹ̀ẹ́ àwọn ìran àwọn kì í ṣe nú Muslim Association of Yorùbá Nation nìkan o Muslim mayor nìkan kọ́ o àwọn ìyá míì wà tó ṣe pé ẹlòmíì ní stroke nítorí Yorùbá Nation yìí ìgbà tó di gidigidi ìgbà tí gbogbo ẹ̀ ń dùn tó ń dùn nú àwọn ìyá yìí ń dùn wọ́n dẹ̀ ń nawọ́ sí gbogbo wa tí kì í ṣe pé ìnáwọ́ sí alọ́nilọ́wọ́ gbà ẹni tó bá ní problem tó bá ti sọ sínú ilé wọ́n máa sọ fún ẹ pé gbà ó fẹ́ ṣe nǹkan ni wọ́n sọ fún ẹ pé gbà mo rántí ìgbà tí wọ́n jí ẹrù ti tèmi gbà mo lọ sí Kotonu tí wọ́n tó ṣe pé ẹni tó bá mi cross ẹrù wọ́n la ẹrù yẹn wọ́n kó gbogbo ọjà ńláńlá wọ́n kó gbogbo ẹ̀ lọ ìyá yìí support mi tó dìkọ́ ìyá mi Bushro mi ì lè gbàgbé wọn gbogbo ohun tó mínú ọ̀rọ̀ ìyá yìí kó Lódùmarè kó má jẹ́ kó di kíkan fún wọn ìyá mi Adéjọkẹ́ ohun tó mí nínú ọ̀rọ̀ wọn kó má di kíkan ìyá yìí dúró ṣe fún gbogbo ọmọ ọkọ Yorùbá ó náwó sí nínú ìrìn àjò Yorùbá Nation kì í ṣàwọn nìkan wọn pọ̀ ìyá yìí fẹ́ràn ọmọ Adéyẹmọ débi kò sí ohun tí wọ́n fẹ́ dá kalẹ̀ nínú mèyàn táwọn ìyá yìí àti gbogbo wọn tí wọn ò ní jà raburabu àmọ́ ṣá bìrìndì ọ̀kẹ́ lákànrí fìrìndì ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe lákànrí kí gbogbo ẹ̀ kàn rú pọ̀ gbogbo ẹ̀ kàn dojúrú mọ́ àwòrán kí ló ṣẹlẹ̀ kí ni ohun tó ń ṣe wá kí ló dé yóò ní tìrì ló dé o àwọn ni mẹ̀sáyà wa àkọ́kọ́ náà mo mọ̀ pọ̀lọpọ̀ a máa dára ẹ̀ lẹ́bi lórí ọ̀rọ̀ yóò ní tìrì ń sìn ihun tẹ́bi máa sọ lórí ọ̀rọ̀ yóò ní tìrì tí mo dẹ̀ tún máa sọ ni pé tó bá ṣe pé yóò ní tìrì wá níwà pé mo fẹ́ support wọn kan bọ́ lóko ẹrú àrọmọdọ́mọ yóò ní tìrì ò ní ṣerú o ìyó onítìrí ò dẹ̀ ní ṣẹ̀sìn kọ̀kọ̀ kò ní ṣe ti gbangba kan bá ní láníyàn bẹ́ẹ̀ àmọ́ ṣá tí ìyá yìí bá wá ní ìwà pé mo fẹ́ lọ dà wọ́n rú mo fẹ́ lọ retaliate wọ́n rán mi wá ní ìyó onítìrí ẹ máa ṣẹ̀sìn o ní àníyàn pé mò ń lọ dà wọ́n rú mò ń lọ bà wọ́n jẹ́ mò ń lọ pa wọ́n lẹ́kún tó bá ṣe pé wọ́n rán yín wá pé kẹ́ ẹ wá dà wá rú ni ní 2025 yìí náà lẹ̀sìn yín máa yọ láti Elédùmarè èyí tó ti ń yọbọ̀ máa kéré àṣẹ́gun ṣé ẹ wá rí tìyọ onítìrí hàn tìyọ onítìrí tún kéré nínú ìrìn àjò Yorùbá Nation tìyọ onítìrí ó ń bí tí ó bì lò
nítorí pé kò sí ohun tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé yìí onítìrí ni pé gbogbo wa ni kíní ìjó lára ṣé bọ́n ṣe ń gborílẹ̀-èdè nìyẹn àwọn tó ń gborílẹ̀-èdè mọye àtàìmọye ọdún táwọn bàbá wọn ti máa ní program kalẹ̀ fún wọn àmọ́ ṣábó bí ara ṣe ń ní wátà àdẹ̀rí akíkanjú ni gbogbo la ṣe kiri lájẹ fòsíta ládẹgbé àwa rí wípé kíní yìí kò work wọ́n wá gbé akíkanjú wa wọ́n gbé olùfọkàntán wa wọ́n gbé ẹni tá a focus pé jagunjagun wa lélẹ́yìí tó bá di hì ẹni tá a lè sáré pè lélẹ́yìí wọ́n wá arrest ẹ̀ ṣèbí tó bá ṣe wípé ìgbà tá a bẹ̀rẹ̀ lánàá gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé ọmọ Adéyẹmọ tẹ́ ẹ sọ pé jagunjagun ni yín tó bá jẹ́ jagunjagun lóòótọ́ bọ́n ṣe gbé ọmọ Adéyẹmọ lánàá kò yẹ kí Yorùbá nation lọ lẹ̀ rárá ó yẹ kẹ́lòmíì náà dìde ni ó ní Yorùbá fi máa ń pòwe pé ọmọ ọlọ́mọ ló dùn ún pè lábégúndẹrù ṣé olóyè Sunday Igboho nìkan ló wà lórílẹ̀‐èdè Yorùbá ṣóun nìkan lọ́mọ aládé ṣóun nìkan lọ́lọ́dùmarè ló fún ní agbára nílẹ̀ Yorùbá ẹlòmíì wà tó ní agbára jọ lóyè lọ wọ́n dẹ̀ wà silent kí ló dé tẹ́ fi ń pariwo olóyè kí ló dé tẹ́ fi ń sọ pé lo negotiate kí ló dé tẹ́ fi ń sọ̀rọ̀ òdì sí ìmánu yìí ẹgbà tìgbà tí wọ́n ti gbé ọmọ Adéyẹmọ tí wọ́n ti fọ ọmọ Adéyẹmọ sílẹ̀ náà ààrẹ nìkan kan tó dìde tó ní olóyè ó yá bí wọ́n ṣe mú ọmọ Adéyẹmọ yẹn ó yẹ ẹ jẹ́ káwa náà ká gang up ó yá ẹ jẹ́ káwa náà máa báṣẹ́ lọ ìgbà tán ti mú Nnamdi Kanu ṣé agitation wọn ṣó parẹ́ ṣé struggle wọn ṣó lọlẹ̀ kò lọlẹ̀ nítorí pé èèyàn ló wà lẹ́yìn Nnamdi Kanu èrò ló pọ̀ lẹ́yìn ọmọ Adéyẹmọ èyí tẹ́ ń jánu èyí tó ṣe pé ohun tẹ́ ẹ fẹ́ jẹlẹ wá sí ní àjò Yorùbá nation èyí tó ṣe pé ìfìrí ìdí ọ̀kẹ́ ní alọ́kọ́ ló ń kígbe èyí tó ṣe pé olè lẹ wá jà nírìn àjò Yorùbá nation ẹ̀yin lẹ pọ̀ ní gbogbo ìgbà yẹn láti 2020 ọ̀pọ̀lọpọ̀ yín òun lẹ fi owó ọmọ Yorùbá ẹ fi kọ́lé ẹ fi nọ́lá ẹ fi níyì ẹ fi nógo tẹ́ ẹ bá ti ẹ fi ṣe bẹ́ẹ̀ a sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ opportunity yìí lẹ fi jẹ lọ àmọ́ ṣẹ́ni tí ò bá jẹ́ lẹ́nu ẹ̀tọ́ ó máa padà sunkún o ẹni tí ò bá náwó Yorùbá nation lọ́nà ẹ̀tọ́ tí kì í ṣe pé wọ́n willingly sọ pé gbà á fún ẹ 100,000 á fún ẹ 200,000 á support ẹ lélẹ́yìn tó ṣe pé ó lọ purọ́ ni àwọn ọmọ ogun kan afẹ́rẹ̀pà afẹ́ràrèké afẹ́ṣẹgbá oògùn afẹ́rí oògùn gbá oògùn awo ló fi gbogbo lọ́wọ́ wọn ló wá fi kẹ́rù ló fi kẹ́rù ló fi tọ́mọ ló fi kọ́lé ló fi lo mọ́tò ní èsì wà nídìí ẹ̀yìn ẹ̀ ní ohun tó òde ṣiṣẹ́ fún láṣẹ Elédùmarè déédéé gbogbo bó ṣe pa àwọn èèyàn lẹ́kúnjayé Olódùmarè á ránrú títí ẹ sí ẹ láìpẹ́. gbogbo bẹ́rò ṣe pọ̀ lánàá kì í ṣe gbogbo la fẹ́ràn ràn wá ẹlòmíà wò pé wọ́n ń tàgé ara wọn ní ó lọ kí wọ́n náà lọ opportunity tiẹ̀ opportunity comes once. tá a bá sọ pé gbogbo alamọ level tá a wà lánàá kí Yorùbá nation tó dé Yorùbá nation ló mẹ́mi dórí íńtánẹ́ẹ̀tì ọmọ Adéyẹmọ ló mú mi dórí íńtánẹ́ẹ̀tì ní nǹkan tí mi ìrókàn pé mo ti lè ṣe láyé mi àmọ́ ṣàtìgbà tí Yorùbá nation ti bẹ̀rẹ̀ wọn ò gbé ogún Yorùbá nation kankan sọ́dọ̀ Fákànyìnsọ́lá rí o mi ìdẹ̀ lọ́ọ̀yàn lọ́wọ́ gbà rí a fẹ́ lọ ṣe gangan akọ́mọ ogun jọ àyà ń lọ sí kinní ẹ̀yin diaspora ẹ̀ dáwọ́ fún wa ẹni tó bá ní mo ṣe bẹ́ẹ̀ fún orí kó bọ́sítà kó wá sọ o gbangba ti dẹkùn báyìí o yàtọ̀ sí pé Fákànyìnsọ́lá a support ẹ o fẹ́ ra fóònù gbà o fẹ́ ra dátà gbà oyin ò ń lọ ṣe nǹkan kan gbà àyè àfún ẹ ní nǹkan kan yìí ẹ̀yẹ support mi lẹ́yìn ìyẹn ó tán kò sógun Yorùbá nation kankan lọ́wọ́ Fákànyìnsọ́lá ẹ̀yin kan tá a pè léèyàn lánàá ẹ̀yin amukun mẹ́kọ ẹ fi ẹ̀sìn bojú ẹ kó sáàrin wa ṣé ẹ mọ̀ pé àkọ́kọ́ náà Ọmọlọ́lá Jimoh ta ni ẹ̀ ń bá wípé go and sit down ẹ là dáadáa ká gbọ́ ẹ là ẹjọ́ kó yé wa dáadáa ẹjọ́ àkọ́kọ́ náà ìgbà tí Yorùbá nation gbogbo ìgbà tó ń hit ó wá dùn mí pé àwọn tí wọ́n fi ara ṣiṣẹ́
tí ó ṣe pé wọn ò sọ̀sán wọn ò sòru ọ̀nà tí kálukú fi ṣiṣẹ́ ọ̀tọ̀ ni o àwọn mùsùlùmí ìgbà yẹn ìfẹ́ sì wà wọ́n máa kóra wọn lọ síbì kan wọ́n á máa lọ ṣe àdúrà ní ohun tí kálukú gbàgbọ́ wọ́n á sọ kùránì kalẹ̀ wọ́n á ṣe sàrẹ́ àwọn kìrìsìtẹ́nì wọ́n á kóra wọn bíbà wọ́n á máa lọ ṣe àdúrà oníṣẹ̀ṣe náà kóra ẹ̀ síbì kan wọ́n á máa lọ ṣe tutù ìgbà tí ìfẹ́ wà wọ́n wá rí pé bí tí wọ́n ń lọ ìkíní máa bọ́ sí wọn lọ́wọ́ wọ́n wá rán àwọn ọmọ kótílétà àwọn tó ṣe é pé báyé wọn bá dáa ìgbé ayé wọn máa padà dojúrú ni wọ́n wá rán wọn wá sáàrin wa àkọ́kọ́ náà gbogbo èyí tẹ́ ẹ̀ sọ pé ọmọ Adéyẹmọ ó negotiate ó gbowó lọ́wọ́ ìjọba ó ṣe gbá lọ́wọ́ ìjọba ó ṣàwó lọ́wọ́ ìjọba èèyàn tó ṣe wípé àkáǹtì ẹ̀wọ̀n tí ìgbésẹ̀ kó lórí ẹ̀ kò free bó ṣe yẹ kó free nílẹ̀ bàbá ẹ̀ Songhai lọ́mọ Adéyẹmọ ń lò tó bá fẹ́ wá sílùú yìí okay accepted pé ọmọ Adéyẹmọ negotiate pẹ̀lú àwọn ìjọba ẹ̀yin tẹ́ ẹ̀ wá negotiate ẹ fa olórí mi kalẹ̀ kárí ibẹ̀lẹ̀ tí máa mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń sọ wọ́n ní wọ́n pé wọ́n ń tàn yẹn ni ìgbà tẹ́mi àti bàbá mi kan sọ̀rọ̀ k'Olódùmarè jẹ́ kó dáa fún wọn mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú gúrùpù ìdásílẹ̀ ọmọ Yorùbá tẹ̀síwájú Yorùbá kọ́ ni bí ìdásílẹ̀ dẹ̀ ni mi ìrántí gúrùpù yẹn tí àwọn òṣàbàdàn bàbá mi Kúforíjì bàbá mi Gold bàbá mi No King as God ìyá mi Mọ̀rúfá ìyá mi Portable gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo kí Libya ṣe jẹ́ ká fọwọ́ gbónú ṣe jẹ́ ká jọ tò sójú kan kọ́kọ́ ṣùṣùṣù eléyìí ṣe báyìí eléyìí ṣe báyìí ṣẹ́yìn ò mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní kinní kan tá a ti mọ̀ ti pẹ́ ó sàn ju áńgẹ́lì tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ táì tí mọ̀ bí tó ń kó wa lọ́lọ́ ẹ̀yin náà ẹwẹ́nu lẹ̀kẹ́ ẹwẹ́nu ọkọ̀ ní àná bí òòṣà Ìbàdàn ṣe tẹ̀lé ọmọ Adéyẹmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́pọ̀ kọ ọ̀bànújẹ́ fún òòṣà Ìbàdàn tẹ́ni yìí wá bẹ̀rẹ̀ sí ní àgẹ́sì ọmọ Adéyẹmọ ẹ̀yin ni Olódùmarè nìyẹn nítorí pé òòṣà Ìbàdàn ṣiṣẹ́ nírìn àjò Yorùbá nation ó fi owó ẹ̀ ó fi support àwọn tó yẹ kó support kálukú ló ní group ń gbà yẹn bàbá mi Gold gbogbo yín lẹ ṣiṣẹ́ No King as God gbogbo yín lẹ ṣiṣẹ́ bàbá mi Kúforíjì gbogbo yín lẹ ṣiṣẹ́ àgbàlagbà ní gbogbo yín kí ló wá dé tá a lè jókòó wọn ní bọ́mọdé bá ṣubú àwọ̀ wájú bá gbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ẹ̀yìn tágbà máa wòwò ni pé kí ló gbéhùn ṣubú ibo lòun ti ń bọ̀ nbo lòun lọ nbo lòun dé sí àti gbogbo èèyàn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń sọ wípé ẹ gbọ́ eléyìí ìjọba hush àbí kí ni orúkọ yín ẹni kí ni tọ́pìkì prógámù tèmi tọ́pìkì prógámù tèmi náà ni pé Yorùbá nation and no going back afẹ́ ìfẹ́ ìpìlẹ̀ kó padà sáàrin wa tọ́pìkì tèmi nìyẹn tá a dẹ̀ máa fún kálukú láyè láti pè wọlé kó sẹ̀dùn ọkàn ẹ̀ tọ́pìkì ti tèmi nìyẹn àtúnṣe là wá fún ṣé a rí gbogbo ẹni tó bá gbọ́ nǹkan tàbí ẹni evidence lọ́wọ́ bóyá bí tó lóye ti negotiate pẹ̀lú èèyàn bóyá bí tí ọmọ Adéyẹmọ tó ti ń kọwọ́ bọ̀wé pé òun ò ṣe Yorùbá nation mọ́ bóyá pé bí ó bá tiẹ̀ sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ ṣé kò tó bẹ́ẹ̀ wọ́n ní ẹni ọkọ bá tojú ẹ̀ ṣòro kò ní bá wọn dé ṣe ejò kó dúró ẹni tí wèrè bá nà yẹ́ẹ̀rí tó bá rí mẹkáníìkì afẹ́rẹ́gẹ́ni ṣé mi ò ní bàbá tèmi ò ṣe bọ́ọ̀ta kó tó kú wọ́n fẹ́ gbàrà lóko ẹrú bẹ́ẹ̀ ni mi ìnẹ́gbọ̀n tó já kíkanjú kò ṣe bọ́ọ̀ta àní pé káyé fi bí sólóore ọ̀pọ̀lọpọ̀ á ní Sunday Igboho kò sóore kankan tó ṣe fún wa ó wá kówó jẹ ni ṣé àrí tí n bá ń gbọ́ ọ̀rọ̀ yẹn nǹkan yẹn kò máa ń sándwẹ̀ nínú etí ti tèmi àkọ́kọ́ ná ọmọ Adéyẹmọ ò kì í ṣe màláìkà kì í ṣe èèyàn tó pé èèyàn bíi tiyín ni kò dẹ̀ sọgbọ́n kó rìnrìn àjò yìí kó má sí àṣìṣe ṣé gbogbo bá a ṣe ń ba bọ̀ ṣé mi náà ṣe mistake nírìn àjò yìí àbẹ́yìn náà ṣe mistake ibi tí kálukú kù sí ọ̀tọ̀ọ̀tọ̀ àbọ̀tẹ́ tá a bá wá ráṣìṣe tẹ́ ẹ bá tiẹ̀ wá ń pọ̀ ọmọ Adéyẹmọ sí àkíyèsí tó ọmọ Adéyẹmọ bá jẹ́ni tí òun gba correction tí òun gbọ́ yín ẹ pèpè àlàáfíà láàrin àwọn àgbààgbà kọ̀ọ̀kan tó bá dẹ̀ á jẹ́ pé gbogbo àwọn àgbààgbà yìí náà ló sùn ló kórí jọ
gbogbo ó nọ́nà míì tẹ́ tún lè gbà ẹ máa mọ àwọn tó súnmọ́ ọmọ Adéyẹmọ tó ṣe pé kì í kọ̀rọ̀ sí lẹ́nu tó fi jẹ́ pé a máa bára wa jà a máa fẹ́ di ara wa síta. èmi ò sọ pé lẹ́yìn ọmọ Adéyẹmọ kò sẹ́lòmíì tó tún lè gba Yorùbá nation fún wa o bọ́lọ́dùmarè bá sọ pé pàṣẹ ọmọ Adéyẹmọ la máa fi gbà á máa gbà bọ́lọ́hún bẹ̀rẹ̀ sọ pé kò tí ì tásìkò a máa jẹ wòtòwòtò lọ ni àmọ́ ṣá wòtòwòtò tá à ń jẹ yìí ó máa kan ẹnìkan jẹ nìkan lọ. ṣe ráyé àwọn ọ̀ràn wa ṣe rí ibi tá a bá dé ibẹ̀ kan ni mò ń lọ lẹ́nìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé warriors ni yín tẹ́ ẹ̀ dẹ̀ wọ́ nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ẹ̀yin àjàfọ́mọ ẹ̀tọ́ ènìyàn ẹ̀yin àjàfúngbá tó dẹ̀ ṣe pé àjàfowó lẹ wá sí ìrìn àjò Yorùbá nation ohun tó ń bi yín abiyín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ purọ́ tẹ́ ẹ gbowó lọ́wọ́ àwọn ìyá yẹn tẹ́ ẹ gbowó lọ́wọ́ àwọn bàbá yẹn tẹ́ ẹ sọ wọ́n dẹni tí wọn ò nígbàgbọ́ nínú àwọn èèyàn mọ́ tẹ́ ẹ sọ wọ́n di ẹni tó ṣe pé ẹ̀yin bàbá mi kan kí lorúkọ bàbá mi yìí ná àìmọye ẹni tíṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ tó jẹ́ ọ̀dọ́ nítorí Yorùbá nation gbà tó ń hit tẹ́ ẹ wá padà já wọn sọ́lọ́pọ́n ẹ̀yin ni Olódùmarè nìyẹn ẹ̀san san yín àìmọye ẹni tó ṣe pé gbà tí Yorùbá nation hit kò lè sunú ilé mọ́ èmi náà máa jí lóru tí màá máa wojú wíńdò báyìí ni pé bóyá wọ́n ti dé ṣé wọ́n ti ń bọ̀ ṣé wọ́n ti ń ṣe gbogbo wa ló dùn pé ibi tá a padà ti bára wa ó dùn wá torí kì í ṣe nǹkan tá a expect ẹ̀ rárá àmọ́ ṣá tó bá wá rí báyìí ṣe bá a máa pèpè àlàáfíà ni ibo la tún lè gbé gbà àti pé gbà tá a dìde Yorùbá nation lánàá ṣé ní àjò ṣé lànà tó yẹ ká gbégbà lágbègbà gbogbo alámọ̀ pa àfa ò lájọ fa ò ẹ má dẹ̀bi ládarí lórí gbogbo wa lájọ jẹ̀bi ìrìn àjò tó yẹ ká rìn kọ́ la rìn nítorí pé àwọn bàbá Bánjí kan já wọn sódò olóyè Sunday Igboho náà ju tiẹ̀ sódò àwọn ń kóríṣiríṣi ẹja kò sí protocol kankan kò sófin kò sí pé àwọn eléyìí ibi báyìí boundary báyìí mídíà ń báyìí ló gbọ́dọ̀ sọ lórí ètò eléyìí bó ṣe gbọ́dọ̀ rí ni kò sétò kankan gbogbo wa kàn jọ̀gá ara wa akàndọ́gà ara wa kálukú wá dúró on behalf ara ẹ̀ pé òun náà ọmọ Yorùbá lòun òun lè dá nǹkan ṣe gbogbo wa la jẹ̀bi ẹ má di ẹ̀bi ru àwọn bàbá yìí àjọ jẹ̀bi ní gbogbo wa là lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ bí Yorùbá nation ṣe dàrú gbogbo wa là lọ́wọ́ ń bẹ Ifá Kanyinṣọ́lá lọ́wọ́ ń bẹ Yèyé Dára lọ́wọ́ ń bẹ Bàbá Èkìtì lọ́wọ́ ń bẹ Ọmọlúkà lọ́wọ́ ń bẹ Kóìkì lọ́wọ́ ń bẹ Lédìkè lọ́wọ́ ń bẹ gbogbo world media lọ́wọ́ ń bẹ Kúnyìn Ara lọ́wọ́ ń bẹ Ọmọborí Owó lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ bí Yorùbá nation ṣe dàrú gbogbo wa là lọ́wọ́ ń bẹ gbogbo àwọn kí lorúkọ àwọn eléyìí náà àwọn warriors lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ ìyá arúgbó lọ́wọ́ ń bẹ ọmọdé náà lọ́wọ́ ń bẹ oyún inú gan lọ́wọ́ ń bẹ bí Yorùbá nation ṣe dàrú gbogbo wa là lọ́wọ́ ń bẹ òòṣà ńlá lọ́wọ́ ń bẹ Jídé Ìgè lọ́wọ́ ń bẹ bàbá Bàkáyọ̀ lọ́wọ́ ń bẹ Aláṣàkẹ́ lọ́wọ́ ń bẹ Yágbó Yájù lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ Ààrẹ Almoruf lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ Saheed Ire lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ Òòṣà Ìbàdàn lọ́wọ́ ń bẹ Kúforíjì lọ́wọ́ ń bẹ Gold wọ́n lọ́wọ́ ń bẹ no king as God wọ́n lọ́wọ́ ń bẹ Ìyámi Portable lọ́wọ́ ń bẹ gbogbo yín lẹ̀ lọ́wọ́ ń bẹ bí Yorùbá nation ṣe dàrú gbogbo wa là kópa ń bẹ kò sẹ́ni kankan tó lè yọrọ ẹ̀ sílẹ̀ ìsídà pé ẹlòmíì fowó ó fi blackmail èèyàn ẹlòmíì fẹnu ó fi blackmail èèyàn ẹlòmíì fi ìṣesí ó fi react sí èèyàn tí gbogbo ẹ̀ fi dàrú tó di horo sí horo táwa gbọ́ra wọ gbọ́mọ́
àwa ń gbà wọn mọ́ àlè gbọ́ àwọn tí wọn ò rí nǹkan kan ẹ mọ̀ kàn program ara wọn wá bá wa ni wọn ò rẹ́ ní ti gbogbo ohun tí wọ́n ń sọ fún irọ́ ni wọn ò rí nǹkan kan wọ́n mọ̀ọ́mọ̀ program ara wọn wá ni pé òkè ẹ jẹ́ ká máa fún wọn lẹ́fídẹ́ǹsì irọ́ ẹ jẹ́ ká máa ṣe báyìí ìgbà tó ti ẹ̀yà àwọn kan dìde wọ́n ní olóyè ó sì ń ṣe òṣèlú ó sì ń ṣe gbó sì ń ṣàwò olóyè ò fi pamọ́ lòun ti ṣòṣèlú lánàá olólóṣèlú tóun bá dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ kó bó sa kó wá bóun sọ kí ló dé tó ṣe pé tá a bá ti rẹ́ni tó fẹ́ jọ wá nínú ewu gbogbo nǹkan tí ẹnìyẹn ti ṣe gbogbo páàsì ẹ̀ la máa lọ gbé àmọ́ sẹ́yìn náà rántí o tó bá dọ̀la àwọn ọmọ yín máa du òkè kan àwọn ọmọ yín máa dépò kan déédéé bẹ́ẹ̀ bá ṣe ṣáájú òun náà máa ṣe sáwọn ọmọ yín ìsídà aṣáájú ṣe é dáa kò ṣe é dáa tẹ́ ẹ bá ti pè sákèésì tí ò gbọ́ ẹ má fẹ̀mí ja darí lógun ẹ má fi ọ̀rọ̀ ẹnu ẹ má fi ja darí lógun ẹ má fi ìjẹnilẹ́sẹ̀ ẹ má fi ja darí lógun ìkìlọ̀ ìyẹn jẹ́ ọ̀rọ̀ ọ̀mọ̀ràn fún àwa tó ṣe pé a jẹ́ ọmọ ọkọ Yorùbá tá a tẹ̀lé ọmọ Adéyẹmọ tá à ń fi àtàwa tá àti ẹ̀tún gbà fọmọ Adéyẹmọ mọ́ ìmọ̀ràn ni fún gbogbo akíkálukú máa lọ digest ẹ̀ gbogbo alájọ ní fault olóyè Sunday Igboho ṣe dis olóyè Sunday Igboho kọ́ we are all together have issues gbogbo alájọ ṣe àjọ náwó ń bẹ̀ ni ẹ má dẹ̀bi làwọn bàbá Bánjí Akíntóyè òkè là ń wò àwòsàlẹ̀ wọ́n ní àmùkù ẹrù ẹwọ́ ó nókè lẹ́ ń wò ẹ̀wòsàlẹ̀ foundation tá a fi bẹ̀rẹ̀ Yorùbá nation tẹ́lẹ̀ àti kẹran mẹ́rò àti sọ àti fa wèrè lọ́yàn foundation tá a fi bẹ̀rẹ̀ nítorí pé ìfẹ́ tá a ní síra wa yẹn kò jẹ́ ká lè fura síra wa àti wá gbàgbé pé àwọn bàbá wa finú wénú ni wọ́n fi jẹ́wọ́ lánàá ìwọ yẹn làwa tún jọ nírìn àjò Yorùbá nation ó yá o gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọmọ Adéyẹmọ ò ṣe dáadáa àti pé ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ support ọmọ Adéyẹmọ ẹ dìde pẹ̀lú ẹ̀ ẹ̀yin kan wá ń lọ níletò kan sí letò kan wọ́n wá ń rí yín bí ẹni re tí wọ́n wá mọ̀ pé olubi ní apọnmọrẹ balùwẹ̀ lọ́wẹ̀ ṣe báṣìírí ló ń tú yìí àbáṣìírí òtù gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún wọn padà fún wọn láwọ́ọ̀dù òun lèmi ṣe ń sọ pé fún ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ dúró re pé ẹ má fọ́ fẹ́nu ẹ má fẹ́ mò ń ṣe program lọ́wọ́ ta nìyẹn náà ẹ má fọ́ fẹ́nu ẹ má jẹ́ kí wọ́n tàn yín tírú àwa yìí bá fọ́ fẹ́nu ni àti fò fẹ́ǹsì tipẹ́ bó bá dọ́dọ̀ mi tó bá sọ pé ọmọ Adéyẹmọ ṣe dáàtì ó ṣe díìsì ń bá ní evidence rà tó bá ní gbogbo ìṣesí yẹn ló ń jẹ́ kó máa wò èèyàn ní o lè ronú bẹ́ẹ̀ àmọ́ ṣá tí ò bá rí bẹ́ẹ̀ ńkọ́ àìmọye ẹni tó ti fara kọ́ bọ́dì lára ọmọ Adéyẹmọ àìmọye ẹni tó ṣe pé nǹkan ti bàjẹ́ mọ́ lára látara mánu yìí ó ṣe báyìí ó ṣe díìsì ó ṣe léyìí ó ṣe léyìí ó ṣe léyìí ẹ jẹ́ ká fi mánu yìí lọ́rùn sílẹ̀ ká mú fún un tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀gbà tọmọ Adéyẹmọ ẹ mú adarí mi wá ẹ mú lórí mi wá ẹ mú fún wa kárí tẹ́ ẹ bá dẹ̀ rí pé ibi tọmọ Adéyẹmọ ẹ láìkí ibi tó ṣiṣẹ́ dé kẹ́lò bí kọ́ntínú Sunday Igboho nìkan kọ́ ló máa ṣiṣẹ́ Yorùbá nation nítorí pé Yorùbá nation ju Sunday Igboho lọ ó ju bàbá Bánjí Akíntóyè lọ ó ju gbogbo àtà ń pè fún agitation Yorùbá nation lọ tá a bá ti wá rí pé kò sẹ́ni nǹkan tá a lè fà sọ́wọ́ ẹ jẹ́ ká máa digest ẹ̀ nínú ọpọlọ wa gbogbo àwọn tí wọ́n jẹ́ pé ọmọ àtọ̀ wọ́n rìn wá àwọn tí wọ́n kì í ṣọmọ Yorùbá wọ́n wá ń tàn yín koro sí horo kò dẹ̀ sí pọ́blẹ́mù tá a ní ju ẹ̀sìn lọ tá a bá ti rẹ́nìkan tó ti gbẹ́sìn dání àti rògbò gbòòtọ́ dání òun ló kó bá wa tá a bá ti rẹ́nìkan tó ti wọ símbò ẹ̀sìn ìsídà Muslim or Christian àti wò pé ìgbàgbọ́ wà nú ẹ̀ àwọn bàbá yín onírun mẹ́ta lórí nírìn àjò Yorùbá nation lánàá ṣe bí ìgbàgbọ́ ẹ̀rí pé wòlíì ni wọ́n tẹ̀lé wọn kí ibo náà padà jáyín sí kálukú jẹ́ tiẹ̀ wọ́n fọ́ndà gbèdé ẹ jẹ́ ká máa fi ọmọlúàbí wo nǹkan ẹ má jẹ́ ká fi religion wò religion is a scam nílẹ̀ Yorùbá bí iṣẹ́ wà ibi tí mo bá ìṣẹ̀mí mi dé kó o fi gbogbo lé ké Kùránì sí kó o kó Bíbélì sí tàbí kó o wọ símbọ̀ yẹn kò sí ohun tó o lè tó o bá ti ń sọ báyìí ẹ̀mí mi ò ní bẹ́ẹ̀ ṣe
ẹlòmíì tí ò kó nǹkan kan tí n bá ti rí pé humanity wà lára ẹ̀, ìjọba ènìyàn, àánú, ìfẹ́ ó wà lára ẹ̀, màá tẹ̀lé. ọmọ Adéyẹmọ ò fi ẹ̀sìn fi pèpè sí ìrìn àjò Yorùbá nation. ẹ̀yin orí mànàjí ẹsẹ̀ lòṣì wà, ẹ̀yin náà lẹ pàdídà lẹ sọ pé wọ́n kó yín lọ sí inú ẹbọ ni. ìgbà tá a bẹ̀rẹ̀ lánàá tẹ́ ẹ bẹ̀rẹ̀ àwọn ẹlẹ́bọ ní inú náná máa lọ, wọ́n fẹ́ pa wá, wọ́n fẹ́ kó wa síbẹ̀. ṣé ẹ gbọ́dọ̀ ẹ padà fẹ́ ilé ẹnu yín jálé agbọ́n báyìí? àbẹ́ẹ̀rí ohun tí wọ́n ṣẹ̀sì dàmọ́ yín lọ́wọ́ kò wúlò mọ́. gbogbo ẹbọ tẹ́ ń kọ̀ndẹ́ẹ̀mù ń sìn, àwọn ọmọ ẹlẹ́bọ ti gbẹbọ wa o, àti realize pé ẹ tàn wá ní, ẹ fẹ̀sìn ẹ fi tàn wá, ẹ fi kó wa lómi ọbẹ̀, a dẹ̀ ti dúró lórí ilé ìní wa padà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ná oògùn áyán nírìn àjò Yorùbá nation, tẹ́ ẹ̀ dẹ̀ gbowó, tẹ́ ẹ sọ pé ẹ ná oògùn àfẹ́ẹ̀rì, kì í san fẹ́ san, kì í wọ̀ fẹ́ wọ̀. déédéé bẹ́ẹ̀ ṣe dà àwọn èèyàn láàmú, tẹ́ ẹ pa wọ́n lẹ́kún, ẹ máa padà sunkún alẹ́ ni o, kò rújú rárá o. gbogbo ẹ̀yin tí ẹ ní kápá nǹkan, tẹ́ ẹ dẹ̀ ń sọ fún wọn pé ìkápá yín, ẹ̀yin ẹ̀yẹ náà wọn ọmọ ogun 20, ẹ̀nà ọmọ ogun 100, ẹ̀nà tó dẹ̀ ṣe pé rọlẹ̀ pa fáwọn diaspora tẹ́ gbowó lọ́wọ́ wọn. ẹlòmíì ń fọ ọgbẹ́ arúgbó, ẹlòmíì ń fọ ó ń túnú ilé ṣe, ẹlòmíì ń fọ bra, ó ń fọ mẹ́sì sí obìnrin nílùú òyìnbó. ó wá wò ó pé ìdásílẹ̀ ràn òun jẹ́ kóun náà sọpọ́ọ̀tì, wọ́n wá dá owó ribiribi lẹ́dẹ̀ kówó yẹn jẹ, lẹ́ẹ̀ ná síbi tó yẹ kẹ́ ẹ ná sí. ohun tó máa bí yín o, láṣẹ àwọn alálẹ̀. gbogbo àwọn tí wọn kì í ṣọmọ Yorùbá, ẹ lọ ṣe investigation yín. gbogbo àwọn bàbá yín tí wọ́n tún ká lùkìmbà kíráǹsì, tó ń dà lùkìmbà bóra kiri, tí wọ́n ń lọ tó máa kó ságbádá òsínwó ènìyàn, tí wọ́n ń lọ sókè lọ sódè, ẹ lọ ṣe investigation yín dáadáa. wọn ń ṣe Yorùbá. wọ́n ti wọ́ lánàá kan, wọn ọ̀rọ̀ ayè jẹ lọ ni wọ́n ṣe dàárín yín rú. wọ́n kẹ̀yìn sáwọn ọmọ Adéyẹmọ ni, wọ́n kẹ̀yìn yín sí wọn kán ba lè ṣe finishing. ṣé ohun tó bá ṣe ní lákọ̀ọ́kọ́ ṣó yẹ kó tún ṣe ní lẹ́ẹ̀kejì? ṣé ohun tó ṣe lẹ́ẹ̀kejì yẹ kó tún mú kẹta wá? ẹni Sunday Igboho òda ẹ̀tẹ̀lé Onítìrí, wọ́n padà yẹ̀yìn gbalẹ̀. Onítìrí òda ẹlòmíì lẹ ti tún gbọ́ wáyìí o. àwọn bàbá yín náà fẹ̀sìn bojú náà fẹ́ balẹ̀ jẹ́ yìí o. àwọn bàbá yín ní àjẹ́ńdà o, wọ́n rán wọn wá ní o, wọ́n rán àwọn bàbá yín wá ní o. àmọ́ ṣé mi mọ̀ pé tógún bá jẹ lọ ọgbọ́n máa jẹ padà? bí ogún bá jẹ lọ ọgbọ́n máa jẹ padà. bí èèyàn bá ṣì í gbé, Olódùmarè ò lè ṣì í gbà. a ti mọ̀ pé ibi tí ẹ jẹ́ kí wọ́n yẹ̀yẹ́ Yorùbá nation dé, tá a bá ti ń sọ̀rọ̀ Yorùbá nation, wọn kì í jẹ́ kí crowd kó pọ̀ ń bẹ̀ mọ́, nítorí pé kí ni wọ́n ti sọ gbogbo wa donírọ́. àmọ́ ṣá gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó ń bẹ̀ tí pìlẹ̀ kí ní ìfi bẹ̀rẹ̀ àti ibi tó dé, láṣẹ Elédùmarè gbogbo ibi tẹ́ ẹ bá ń dé àtàrà ọmọdọ́mọ yín, ẹ ní níyì mọ́, ẹ ní níyì mọ́. gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ sáré jẹ́ tán, ẹ jẹ́ wùrùwùrù, ẹ jẹ́ tán, ó dẹ̀dá wáyé. gbogbo yín wá kò nílé tó kan sílé tó kan, ẹ sá lọ. gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba ogún Yorùbá nation dání, ìwọ tí wọ́n kó fẹ́ẹ̀sì àwọn fẹ́ẹ̀sì fún pé kó o tà, àtàgbà bọ́ọ̀lù ni o, àtìgbà agbá ni o, tí wọ́n kó fún pé kó o tà, tó o wá purọ́ pé wọ́n wá ká ẹ mọ́lé, wọ́n pa ẹ́, wọ́n dún bú ẹ, wọ́n ṣe gbá wọ́n ṣàwo, tó o kú òǹlé tó kan, tó o gbà lé tó kan lọ, tó o dówó olówó padà, ohun tó máa bí abíẹ́. o ò ní jèrè, o ò ní rójútu ayé ẹ. ìwọ tí wọ́n dáwọ́ Yorùbá nation sí lọ́wọ́ tó ní ẹbí ṣe báyìí, tẹ́ ẹ wá kó tẹ́ ẹ pin láàrin ara yín, láṣẹ Elédùmarè ẹ ní rójútu ayé yín o. ẹ dẹ̀ máa tẹ́ ni, ẹ tẹ́ nílé, ẹ tẹ́ lóko, bí tí wọ́n bí yín sí, ẹ máa tẹ́ débẹ̀ àṣẹ́gun. ẹ wá ń jẹ́ kí wọ́n máa fojú kan náà wo gbogbo wa. àwọn kan dẹ̀ tún wà tó ṣe yí pé túlétúlé ni wọ́n. àwọn obìnrin wà nírìn àjò Yorùbá nation tó ṣe yí pé bẹ́ẹ̀ bá rí wọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, ẹ máa rò pé èèyàn ni wọ́n, èrò ni wọ́n o. ṣé ẹ ti mọ̀ pé oríṣiríṣi làwọn obìnrin? àmọ́ ṣá gbogbo owó obìnrin tó sọ pé o dúró pé ìyá ní ẹ, o dẹ̀ dúró pé ká bọ́ lóko ẹrú, tó o tún fọ̀ bẹ́ẹ̀ yìí jẹ́ wá níṣu, tó o tún ń dàwárú, tó ń gbọ́ yìí sọ yìí, tó ń dàwárú lẹ́yìn, Olódùmarè àbáwá dẹ̀rù, àṣírí àtú o. ẹ ní níyìn mọ́nú ayé o. gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ ṣiṣẹ́ takuntakun, mo kí yín.
tẹ́ ẹ fi ẹ̀mí kan tẹ́ ẹ fi sin orílẹ̀-èdè yín mo kí yín o tó ń bá ní Yorùbá nation máa wáyé ọ̀run ń yabọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan tó ń bá ní òní wáyé mọ́ ọ̀run ń yabọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan tẹ́ ẹ bá ti ẹ̀fẹ́ jẹ́ ká ṣe é dáadáa ó yẹ ká step down ni ká fọwọ́ lẹ́rán ká máa wò kó lóyè Sunday Igboho lọ mójútó fámìlì ẹ̀ kí bàbá Bánjí Akíntóyè kó lọ fi ẹ̀dọ̀ lórí òróró kán fi sinmi sínú ayé wọn kí wọ́n step down àwọn tó bá máa gbé láti ibẹ̀ káwọn náà bẹ̀rẹ̀ láti ibẹ̀ ayé òǹkà láṣẹ ti bí iṣẹ́ kú iṣẹ́ kì í ṣe bí ọ̀rọ̀ agitation o kì í ṣe bí ọ̀rọ̀ ìpè afẹ́ bọ́ lóko ẹrú o ẹnìkan máa ṣe débìkan ẹnìkan gbé ẹnìkan ṣe débìkan ẹnìkan gbé ṣe bẹ́ẹ̀ nu oko ni lẹ́nu wọ́n bá kò ẹ wo bí táwọn yíbò dé ẹ wo Nnamdi Kanu ìjọ tí wọ́n gbé wá sí court ó ń sọ̀rọ̀ lọ́wọ́ inú àwọn lọ́yà yẹn náà sọ̀rọ̀ ní shut up I'm talking you are talking àwọn tí wọ́n lè jìjàngbara nìyẹn àwọn tí wọ́n lè jìjàngbara nìyẹn ẹ wo bí tá a ti bára wa ẹ wo bí tá a ti ń bọ̀ ẹ wo bí tá a dé ibi tá a ń lọ ọ̀nà wa búlọ̀kù mọ́ gbogbo wa àríbi lọ mọ́ gbogbo wa là lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ bàbá Bánjí lọ́wọ́ ń bẹ Ìgbò gan lọ́wọ́ ń bẹ Sunday Igboho lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ Koiki lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ Omeyo lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ gbogbo gúrùpù lọ́wọ́ ń bẹ ìfẹ́ lódùn lọ́wọ́ ń bẹ ìdásílẹ̀ orílẹ̀-èdè lọ́wọ́ ń bẹ ìṣọ̀kan lọ́wọ́ ń bẹ world media lọ́wọ́ ń bẹ bí Yorùbá nation ṣe dàrú gbogbo wa là lọ́wọ́ ń bẹ ẹ bá ẹ̀ka dẹ̀bi ru àwọn kan gbogbo wa ni gbogbo alájọ contribute sí ọ̀nà tí kálukú bá ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu ọ̀rọ̀ lásán kalẹ̀ yìí ó tàbá rẹni tó bá fẹ́ dá sí ẹ pè wọlé 081 02 89 32 69. Gbogbo àwọn bàbá oníbàbà ẹlòmíì ò fẹ̀dọ̀ lórí òróró àfẹ́ bọ́ lóko ẹrú ká bọ́ lóko ẹrú tán bá powó wọn ti da tán bá powó wọn ti da tán bá pélé wọn nífẹ̀ẹ́ ràn wọn tòjì kọ́ ẹ̀yin ẹlẹ́sìn òsì méjì ẹ̀dẹ̀wọ̀ ẹ̀dẹ̀dà wọn rú níbi gbọ́ ìsọ yìí wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n tó ń ba ayé èèyàn jẹ ẹ̀dẹ̀ fi bá gbogbo ẹ̀ jẹ. àǹfààní wà láti pè wọlé o fẹ́ni tó bá fẹ́ sọ nǹkan kan tàbí méjì o tàbẹ́ni tó bá nẹ́dùn ọkàn láti sọ o. ọ̀gá fẹ́nu balẹ̀ fẹ́nu bàṣẹ́ ọ̀tá láńgẹ̀ mọ́ bá ń lò ságbà mátímátí là mẹ́wúrẹ́ mọ́nú apá àdìtò dojúdé tó gírí òun ògiri níṣe lélẹ́gẹ́dẹ́ bá tinú gbẹ́dẹ́ bàbá mi àwẹ̀dà yóò fẹ́rí tìlẹ̀ tó gírí ni gbogbo ń tọ́ bá wù ó bí ọ̀rọ̀ máa ní àyíbàdé ọmọ ojúbú ni ọjẹnu lọ òkìtì wọn farabalẹ̀ ní mẹ́sàn-án àgbò
olóńgbé ọmọ rẹ̀ ó. wọ́n ti ẹ̀tún bá múnádé ṣá o. tó wá ṣe wípé kò wá sí ìfẹ́ yẹn mọ́ rárá bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀. ṣé rí gbogbo ẹ̀dá tí ò bá níṣẹ́ alẹ́ tí ò ní tààrọ̀ tí wọ́n bá débì kan máa padà dábẹ̀rú ni. a mọ̀ pé Yorùbá nation ó sàn wá sówó, ó sàn wá sọ́lá, ó sàn wá sáìkú balẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. àmọ́ ṣàwọ̀ tó ná ni tó lọ́ni lọ́wọ́ gbà tó ò ṣiṣẹ́ tó wá sọ fún ẹ pé nǹkan báyìí o kò ṣe díìsí o kò ṣe dáàsí o kò wá sọ fún ẹ pé gbogbo nǹkan yẹn ló ní lọ́wọ́, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀. àwọn kan tí wọ́n ní kán lọ ṣiṣẹ́ oyin, kán lọ ṣe oògùn àfẹ́ẹ̀rì, wọ́n gbó lọ́wọ́ àwọn èèyàn billions of billion naira. ohun tó máa bí yín á bí yín. tá a bá rẹ́ ni pé mi máa round up o, torí méjì ni ètò ìní máa pín sí o, ọ̀nà méjì ni ti Yorùbá nation mo ṣe yìí o. tèmi ṣá ni pé ẹ jẹ́ ká fìfẹ́ lò. bọ́lọ́dùmarè bá sọ pé a bá máa gbalẹ̀ Yorùbá àágbà bá a bá ní ìgbà kálukú bá a ṣe máa bá yín lọ ni. ó ti yé tọ́lọ́run bá tiẹ̀ fẹ́ wòwò èmi àti yín kò ní í yọ wá lóko ẹrú bọ̀rọ̀bọ̀rọ̀. nítorí bá a ṣe wà yìí a máa rójú báyìí a dẹ̀ máa wá ìrójú kiri. àrójú báyìí àìrójú ní kálukú máa wá kiri. bá rí bákan náà ire mo máa round up eléyìí ń sìn, mo máa start program mi tó máa jẹ́ tó máa aládé. so káfí ti gbóyàwó ọ̀rọ̀ lóríṣiríṣi ojú òní tiwa máa lo bí wọ́n náà wà lórí ìyẹn náà. ẹ bá mi pín eléyìí kó lọ sí gbogbo ibi tó bá yẹ kó lọ. Yorùbá nation àjùmọ̀ṣe gbogbo wa ni o. Yorùbá nation àjùmọ̀ṣe gbogbo wa ni o. ẹ jẹ́ kí n mò ń bọ̀ o. lẹ́nu bá ò bá ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má bá mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbà ṣẹṣẹ lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa náà ṣe gbà ṣẹṣẹ lọ́wọ́ wa Yorùbá ẹ ti sàn àní ẹyẹ sàn ó yẹ ẹ ti máa sùn kọ́ má padà mú wa ní ìrókò èṣù torí ogun bọ̀ ẹ tètè ká múra o ogun bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá. ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣebí yẹn gangan náà pè ní ìjọba tipẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti ń sàn àní ẹ yé sàn ó yẹ ẹ ti máa sùn kó má padà mú wa ní ìrókò èṣù torí ogun bọ̀ ẹ tètè ká múra o ogun bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá. ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣàgbọ́n ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kójú ń rọ̀ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánà ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlà tó rọ dúdú kò sẹ́ni bọ́dì tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹ̀rù yìí tó bá Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù yìí tó bá ẹ̀yin nínú ogun lẹ́ ń gbógun tì ẹ̀rù yìí tó bá olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹ̀rù yìí tó
táwọn lọ́wọ́ ẹ̀rù yìí tó bá ẹ̀yin lẹ́dálẹ̀ tún dé ìdí àgbọn ẹ̀rù yìí tó bá ìjọ wo wà ní Yorùbá máa gbọ́n akúkú bá àtẹnujẹ ló ṣe wọ́n. àtẹnujẹ ló ń pa wọ́n ẹ̀rù yìí tó. agbọ́n àtẹnujẹ ló ń pa wá ká gbọ́ ká náà gbọ́ ká fọ́pọ̀ mọ́ yọ̀ ká da gbogbo ẹ̀rù nítorí ohun tá a fẹ́ jẹ ẹnu ẹlẹ́wà yẹn èyí tí kálukú bá ṣe ilé ayé yìí lè dájọ́ wà. èmi fẹ́ round up eléyìí ó dúró fún ìmọ̀ràn fún Yorùbá Nation tẹ́ ẹ bá gbọ́ tẹ́ẹ̀dẹ̀ gbọ́ ẹ da gbogbo ẹ̀rù ẹkùn gibọ̀ lójú ṣárí wòtòwòtò ìka máa jẹ́ ọ lọ bàbá wa ọmọ olódò òde ẹ máa bá ṣe yín ní iṣẹ́ yín tẹ́ wa lọ́rùn. ẹ bá wa dìde sí wọn ní ìlòbù àti ìlòbí àbíbọ náà sọ àti fún wọn náà ń jà àdẹ upload ẹ ojú òní tí wọn níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe Yorùbá Nation tá a bá gbà àjọmọ̀ṣẹ́ gbogbo wa ní déédéé bá àdè rí gbà kájọ máa jẹ wòtòwòtò lọ ó máa kẹ́ nìkan jẹ nìkan lọ àmọ́ ṣá Olódùmarè ò ní jẹ́ kárógun àánú á bá wa gbé àwọn alálẹ̀ àdúró tì wá wọ́n á tì wá lẹ́yìn wọn ò ní tì wá lójú ọláṣẹ Elédùmarè Yorùbá agbọ́n àtẹnujẹ ló ń ṣe wá ẹ jẹ́ ká kó nínú àtẹnujẹ nítorí pé Yorùbá sọ pé wọ́n ní ohun tá a bá jìyà fún ṣé kì í tọ́jọ́ rárá ohun tá a bá fara ṣiṣẹ́ fún ló pọ́wọ́ lọ́wọ́ ẹni. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fìfẹ́ lò tá a bá rí ohun tó rú wa lójú ẹ jẹ́ àpèrè wa sákèésì Ifákànyìnsọ́ ló ná tànú ìrìnàjò Yorùbá Nation nítorí mo dángájíá mo sì ẹ̀dọ̀ ọkàn mi balẹ̀ Ifákànyìnsọ́ aláṣà bí òòó gbogbo èèyàn ló lólùfẹ́ mi àmọ́ ṣé mi nǹkan tí ẹ ní ìfẹ́ ìjìnlẹ̀ ní mi nẹ́ni tí mò ń sọnú mi fún mo bẹ̀ gbogbo yín o ẹ jẹ́ á kóra wa pọ̀ kó dódíndí mo bẹ̀ gbogbo yín o ẹ jẹ́ ká kóra wa pọ̀ ká fìfẹ́ lò títí kálẹ̀ èmi bẹ̀ gbogbo yín o ẹ jẹ́ ká tọ̀ sójú kan kó hó ṣùkùṣùkù mo bẹ̀ gbogbo yín o nítorí ẹni kọ́ nítorí ọ̀la àwọn ọmọ wa ní gbogbo wa la ti ń da free lọ ṣèrìn àjò tá a ti ń lò yìí o gbogbo ọdún tá a ti ń bọ́ bọ̀ yìí o ìyà tá a ti ń jẹ bọ̀ ṣáà tún fẹ́ fi sílẹ̀ dàwọn ọmọ wa ni èmi bẹ̀ gbogbo wa o ẹ jẹ́ á kóra pọ̀ kó yẹ wá èmi bẹ̀ gbogbo wa o ẹ jẹ́ á bára wa ṣe kodo dindi orí bí ò ṣe bẹ́ẹ̀ kò yí padà mo máa tún bẹ̀rẹ̀ míì sìn ìyẹn máa jẹ́ as usual a máa kó wa lẹ́rú ẹ̀sìn Yorùbá Nation no going back ire ẹ ṣé o ẹni bá ní ìbéèrè tó bá fẹ́ bèrè ẹ lọ sórí DM mi ẹ ti gbọ́ ojú òní tiwa èmi ni tiyín tòótọ́ Ifákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Ẹ̀ṣàbíàdé ọmọkọ́yéwá tọrọyé aka Ọ̀ṣúnìkẹ́ Ìgbòho-òòṣà aka ẹbọgbèmí wọn ń pè mí lẹ́ lọ́bọ̀ mo dúpẹ́ o àyè mi ń dára mo dúpẹ́ wọ́n gbè mí lẹ́lẹ́bọ̀ mo dúpẹ́ o àyè mi ń dára mo dúpẹ́ ojú òní tí wọ́n dàbọ̀ kẹ́ ẹ wọlé padà.